ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Akíwakú àbọ̀ sínú ètò yìí ní orúkọ Olúwa. Mo gbàdúrà pé lórúkọ Jésù Kristi, àwọn ìbápàdé wọ̀nyí èyí tá à ń ní ojoojúmọ́ kò ní jẹ́ lásán nínú ayé wa. Orúkọ mi ni arábìnrin Olúwatóyìn Omídìran láti inú ìjọ onítẹ̀bọmi ti Emmanuel tó wà ní ojú ọ̀nà Àpáta nílùú Ìbàdàn. A ó tún máa tẹ̀síwájú ní gbígbọ́ ohùn Olúwa. A ó sì máa kẹ́kọ̀ọ́ nípa orí ọ̀rọ̀ èyí tó sọ wípé àgbàálà nípa ìgbẹ́kànlé. Àgbàálà nípa ìgbẹ́kànlé. A ó sì máa kà láti inú ìwé orin Dáfídì orí 91 láti ẹsẹ̀ ìkẹrìnlá dé ẹsẹ̀ ìkẹrìndínlógún tí ó kà báyìí wípé Olúwa ní, nítorí pé ó nífẹ̀ẹ́ sí mi, n ó gbà á là, n ó dáàbò bò ó, nítorí pé ó mọ orúkọ mi. Yóò pè mí, n ó sì dá lóhùn. N ó wà pẹ̀lú rẹ̀ nínú ìṣòro. N ó yọ̀ ọ́ nínú rẹ̀, n ó sì dá lọ́lá. Ẹsẹ̀ ìkẹrìndínlógún. N ó fi ẹ̀mí gígùn tẹ́ ẹ lọ́rùn, n ó sì gbà á là. Ẹsẹ̀ yìí tí à ń tẹnumọ́ ló wà ní ẹsẹ̀ ìkẹrìnlá tí ó kà wípé Olúwa ní, nítorí pé ó nífẹ̀ẹ́ sí mi, n ó gbà á là, n ó dáàbò bò ó, nítorí pé ó mọ orúkọ mi. Ní ìgbà tí mo ṣe àwọn àkíyèsí àwọn ẹsẹ̀ Bíbélì èyí tí a kà yìí, mo rí wípé kí ènìyàn kó tó lè di ẹni ìgbàlà, ó ní ojúṣe èyí tí òun náà nílò láti ṣe. Ojúṣe èyí tí ènìyàn nílò láti ṣe, òun náà ní láti ní ìfẹ́ sí Ọlọ́run. Ní ìgbà tí a bá ń sọ̀rọ̀ nípa níní ìfẹ́ sí Ọlọ́run, níní ìfẹ́ sí Ọlọ́run ó ń ṣe àpèjúwe ìgbọ́ràn pátápátá sí Ọlọ́run. Ó ń ṣe àfihàn ìgbáralé Ọlọ́run. Ń ṣe àfihàn ọkàn tí ó ń pòǹgbẹ fún Olúwa ní gbogbo ìgbà. Bíbélì sọ, ó ní Olúwa ní, nítorí pé ó nífẹ̀ẹ́ mi, n ó gbà á là. Èyí tó fi yé wa wípé bí a bá ní ọ̀nà àbáyọ kúrò nínú àwọn ìlàkọjá tàbí àwọn ogun tàbí àwọn ohun gbogbo èyí tó dojúkọ ayé wa, a ní ipa ti tàwa náà èyí tá ò kó. Ipa wa àkọ́kọ́ èyí tá ò kó náà ni wípé a nílò láti jẹ́ ẹni tó ń gbọ́ràn sí Ọlọ́run. Bí a bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, Ọlọ́run yóò gbà wá là kúrò nínú àwọn ìdojúkọ wa gbogbo. Bí a bá jẹ́ ẹni tó ní ìgbẹ́kànlé nínú agbára rẹ̀ pẹ̀lú, yóò lè gbà wá là kúrò nínú àwọn ìdojúkọ wa. A rí i pé ní ibi tí a kà yìí, ó ń ṣe àkàwé àwọn mùdùnmúdù èyí tó wà ní ìgbà tí a bá nífẹ̀ẹ́ sí Ọlọ́run. Àwọn mùdùnmúdù tó wà níbẹ̀ náà ni wípé ẹsẹ̀ àkọ́kọ́ jẹ́ ká mọ̀ wípé bí a bá nífẹ̀ẹ́ sí Ọlọ́run ní ẹsẹ̀ ìkẹrìnlá èyí tí a kà yẹn, ó ní òun ó dáàbò bò wá. Ìrúkèrúdò lè máa ṣẹlẹ̀ lọ́tùn àti ní òsì, ṣùgbọ́n nítorí pé àwa ti fi ìfẹ́ wa hàn sí Ọlọ́run, nítorí pé àwa ti gbàgbọ́ nínú agbára rẹ̀, nítorí pé àwa ti jẹ́ ẹni tó ń gbọ́ràn sí Ọlọ́run lọ́rùn, ojúṣe Ọlọ́run òun náà ni wípé yóò dáàbò bò wá, yóò pa wá mọ́, kò ní jẹ́ kí ibi kó súnmọ́ etí ọ̀dọ̀ wa. Ní ìgbà tí a dé ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún yẹn, ó jẹ́ ká mọ̀ wípé ní ìgbà tí a bá pè é pẹ̀lú, yóò dá wa lóhùn. Bíbélì sọ wọ́n ní etí Ọlọ́run, ọwọ́ Ọlọ́run kò kúrú láti gbani,
bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò sì ṣe kíni, kò dí láti gbọ́ wa. Ó ní ẹ̀ṣẹ̀ wa ló yà wá nípá kúrò ní ọ̀dọ̀ rẹ̀. Èyí tó fi yé wa wípé Ọlọ́run wà ní ìtòsí ọ̀dọ̀ wa. Ó jẹ́ Ọlọ́run tó ní ìfẹ́ tí ò sì fẹ́ kí àwọn tirẹ̀ kó dààmú tàbí kó lálàṣe, ṣùgbọ́n ń retí ojúṣe wípé ká ní ìfẹ́ rẹ̀, ká fẹ́ràn rẹ̀, ká gbàgbọ́, ká jẹ́ ẹni tó ń gbọ́ràn, ká gbára lé Olúwa, ká ní ìfẹ́ sí ohun tirẹ̀. Ó tẹ̀síwájú, ó ní òun ò yọ wá nínú ìṣòro, ó ní òun ó sì dá wa lọ́lá. Èyí tó fi yé wa wípé a ò nílò láti ṣe kìràkìtà wípé mo fẹ́ dọlọ́lá, jẹ́ kí n gé ọmọ ní, jẹ́ kí n gbọ̀nà burú dá ọmọ nìkejì mi lóró kí n lè di ọlọ́lá. Ohun tá a nílò náà ni wípé ká ní ìfẹ́ sí Olúwa, ká ní ìfẹ́ rẹ̀, ká gbọ́ràn sí lẹ́nu. Ní ẹsẹ̀ 16, ó jẹ́ ká mọ̀ wípé bí a bá ní ìfẹ́ sí Olúwa, a ó ní ẹ̀mí gígùn. A ó ní ẹ̀mí gígùn, a ò ní gé wa kúrú. A ó lo ọjọ́ wa nínú àlàáfíà pípé. Bí a bá tiẹ̀ wá ṣí wa lọ́wọ́ iṣẹ́ nínú ayé yìí, Bíbélì sọ wípé a ó ní ìyè àìnípẹ̀kun. Ẹ má gbàgbé ohun tí mò ń sọ náà ni wípé níní ọ̀nà àbáyọ sí àwọn ìlàkọjá tàbí ìṣòro wa, àwa náà ní ojúṣe láti ṣe. Ojúṣe wa òun ni yóò mú kí Ọlọ́run kó dìde láti ja ogun náà fún wa. Ohun tó yé wa ni wípé a ò lè ja ogun náà pẹ̀lú ipá àti agbára wa. Ọlọ́run ló ní ipá, Ọlọ́run ló sì ní agbára ló lè ja ogun náà. Ṣùgbọ́n ojúṣe ti tàwa náà ni wípé ká ní ìfẹ́ Ọlọ́run. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò? Òun ní ìfẹ́ wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán máwòrán. Mo ti jẹ́ ká mọ̀ wípé ohun tá à ń pè ní níní ìfẹ́ Ọlọ́run òun náà ni pé ká gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, ká gbára lé e, ká sinmi lé ipa rẹ̀, ká gbàgbọ́ nínú orúkọ rẹ̀, ká fi orúkọ Olúwa ká fi ṣe ìgbẹ́kànlé wa. Mo gbàdúrà wípé Ọlọ́run alààyè yóò rin ayé wa lọ́wọ́. A rí pé onísáàmù yìí jẹ́ ká mọ̀ wípé ní ìgbà tí òun bá ṣe ojúṣe òun gẹ́gẹ́ bí ènìyàn, eléyìí yóò ru Ọlọ́run sókè láti ṣe ojúṣe rẹ̀ náà gẹ́gẹ́ bí Ọlọ́run. Ọlọ́run wa kìí ṣe automatic God, kìí ṣe Ọlọ́run àyídàyídà. Ó jẹ́ Ọlọ́run tó máa ń tẹ̀lé ètò. Ibi táǹkà yìí ó ní jẹ́ ká mọ̀ wípé it's a conditional statement ni. Ní ìgbà tí mo bá ṣe ojúṣe ti tèmi gẹ́gẹ́ bí ènìyàn, Ọlọ́run náà yóò dìde nínú agbára rẹ̀ láti ṣe ojúṣe tirẹ̀. Ojúṣe ti tàwa náà ni wípé ká ní ìfẹ́ Ọlọ́run, ká gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, ká gbára lé Olúwa, ká gbọ́kànlé ipá rẹ̀, ká gbàgbọ́ nínú orúkọ rẹ̀, ká yàgò kúrò ní ọ̀nà ẹ̀ṣẹ̀ wa gbogbo. Ní ìgbà tí a bá ṣe èyí, Ọlọ́run yóò dìde, àwọn mùdùmúdù èyí tí mo ti sọ síwájú yóò sì jẹ́ ìpín wa. Mo gbàdúrà wípé Ọlọ́run alààyè yóò ràn wá lọ́wọ́. Àwọn ohun tí ó jẹ́ ojúṣe Ọlọ́run òun náà ni wípé Ọlọ́run yóò gbà wá kúrò nínú àwọn ìṣòro wa. Ọlọ́run yóò fi ẹ̀mí gígùn yóò fi dá wa lọ́lá. Mo ti sọ síwájú, bí ọ̀nà wa bá mú Olúwa, yóò mú kí àwọn ọ̀tá wa kó wà ní àlàáfíà pẹ̀lú wa. Mo gbàdúrà wípé agbára àti orí ọ̀fẹ́ èyí tá a nílò láti jẹ́ pípé, láti jẹ́ mímọ́ fún Ọlọ́run alààyè yóò fi fún wa. Mo fẹ́ ká tẹríba ní ibikíbi èyí tí a wà, tá a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu mi lónìí, wípé Olúwa
ìgbàgbọ́ sókè nínú mi. Mo fẹ́ ká máa gbà á nínú àdúrà báyìí wípé Olúwa ràn mí lọ́wọ́ láti gbẹ́kànlé ẹ̀. Ipá ẹran ara a máa kún ènìyàn. A ò lè gbà wá là nípa ipá ẹran ara. Ìdí nìyí tá a fi nílò láti máa gbà á ládùúrà bí mo ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ wípé Olúwa ràn mí lọ́wọ́ láti gbẹ́kànlé ẹ̀. Ru mí sókè nínú ìgbàgbọ́ ààyè láti gbọ́kàn mi lé ọ. Olúwa ràn ayé mi lọ́wọ́. Olúwa ògo ni fún orúkọ rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, ohun tá a kọ́ lówùrọ̀ yìí náà ni wípé a lè gbà wá là nípa ìgbẹ́kànlé. A ò lè ṣe é nípa ipá àti ẹ̀rín ara wa. Láṣẹ béèrè fún ẹ̀mí mímọ́ láti rin ayé wa lọ́wọ́, láti gbọ́kàn wa lé ẹ̀yin Ọlọ́run, láti sinmi lé yín, láti gbára lé yín lórúkọ Jésù. Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Ní ìgbà tí àwa ń ṣe àwọn ohun wọ̀nyí, èyí tẹ́ ti pa láṣẹ fún wa láti ṣe, Olúwa gbàdúrà wípé lórí ọ̀rọ̀ ayé wa pé kí ẹ má ṣe dákẹ́ lórúkọ Jésù. Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Ògo ni fún orúkọ rẹ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bí a ṣe ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí, a ní àwọn aago kékeré kan ní abẹ́ móhùnmáwòrán wa. Bọ́tìnì àkọ́kọ́ òun ni bọ́tìnì pupa. Bọ́tìnì pupa yìí òun ni yóò lè jẹ́ ká fi àtẹ̀ránṣẹ́ sí ilé iṣẹ́ ìránṣẹ́ yìí wípé mo fẹ́ máa gbọ́ yín lóòrèkóòrè. Bá a bá ti tẹ bọ́tìnì yẹn, yóò fún wa ní àǹfààní láti máa gbọ́ wa ní òrèkóòrè. Bọ́tìnì kejì òun náà ni aago kékeré tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀. Aago kékeré yìí òun ni yóò máa mú wá sí ìrántí wa ní ìgbàkúìgbà èyí tí iṣẹ́ ìránṣẹ́ yìí tí a bá ti pín sí inú afẹ́fẹ́. Bọ́tìnì ẹ̀kẹta tàbí ìrántí ìkẹta òun náà ni wípé ká jẹ́ ẹni tí ó jẹ́ onífẹ̀ẹ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ jẹ́ ká pín fún àwọn ènìyàn wa nílé àti lóko. Ẹ jẹ́ kí àwọn náà kó gbádùn Jésù Kristi bí àwa náà ti ń gbádùn rẹ̀ ní ìkànnì yìí. Ìkẹrin òun náà ni wípé bí a bá ní ìbéèrè tàbí a ní ohunkóhun èyí tẹ́ fẹ́ kí ilé iṣẹ́ ìránṣẹ́ yìí kó tún ṣe àmójútó rẹ̀, ẹ jẹ́ ká bá wa kọ síbẹ̀. Mo gbàdúrà wípé bí a ti ń ṣe yìí lórúkọ Jésù Ọlọ́run alààyè yóò rìn ayé wa lọ́wọ́. Ẹ ṣeun.